A kí gbogbo àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun. A kí ọba, a kí joyè, a kí àwọn aláàfáà, a kí gbogbo ìlú, the leader of the man and the can lọ́sùn state. Pé a kú ewu ọdún tuntun. Ẹni wa yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn ìpínlẹ̀. A kí àwọn alága alágbèsèlú PDP tí wọ́n dìbò ní ọjọ́ kejìlélógún oṣù kejì ọdún tó lọ. Àti gbogbo àwọn ẹ̀sùn wa tá a wà ní àdúgbò lọ́wọ́ yẹn. A kí yín pé a kú ewu ọdún tuntun. Ohun tí yóò mú a pé ìpàdé tèmi, ìpàdé oníròyìn tá a pè lọ́sàn-án, ó dá lérí nǹkan kókó mẹ́ta. Nǹkan àkọ́kọ́ ni pé a ń láti ké gbàjarè sí gbogbo ayé, gbogbo àgbáyé, láti wá bá wa dá sí political banditry and witness lọ́sùn. Ẹlẹ́ẹ̀kejì, a ń láti kí àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n wọlé nírọ̀wọ́ ìrọ̀sẹ̀ lónìí. A dúpẹ́ lọ́wọ́ wọn fún àdúrótì wọn. Ẹlẹ́ẹ̀kẹta, a ń láti kí gbogbo àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba ní níjòyè ni pé wọ́n kó àforítì pẹ̀lú dédé ibi tí a bára wa. Wọ́n kó àforítì pẹ̀lú àdúrótì wọn sí wa. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ pé gbogbo alámọ̀ pé ní ọ̀sẹ̀ tó lọ, àwọn àkójọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ń pè ní NOGE, wọ́n fi ìránṣẹ́ kan jáde fáwọn fẹ́ wọlé ní ọjọ́ 5 oṣù kìíní ọdún yìí. Ìyẹn lé ní Monday, lẹ́yìn ìgbà tí wọ́n ti dúró nílé láti oṣù mẹ́wàá. Ìpàdé sí iṣẹ́ òun déédéé sẹ́, wọ́n rò ó pé ó yẹ kí àwọn wọlé, wọ́n rò ó pé ó tó gẹ́, wọ́n dẹ̀ rò pé táwọn ṣe ó lẹ́tọ̀ọ́ láti wọlé nítorí wọn fẹ́ fi ìgbésí ayé ẹnìkankan pàǹtẹ̀ẹ̀tẹ̀ nínú àwọn òṣìṣẹ́ ìjọba. Nísìnyí bí iṣẹ́ yẹn ṣe dé ọ̀dọ̀ gbogbo àwọn agbófinró, olórí àgbà àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun àti other service chiefs, wọ́n pe àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP Alaga Kansu tí wọ́n dìbò yàn lọ́dún tó lọ. Wọ́n pè wá sípàdé, mo lọ àti àwọn alága wa di 4-5. Wọ́n dẹ̀ sọ ọmọ agbéwá, àwọn onípọ́sùn wà písù, àwọn dẹ̀ fẹ́ písù lọ́sùn. Ilé ìtumọ̀ àgbé pẹ̀lú wọn. Wọ́n ní kí ni pòsíṣàn wa, mo ní pòsíṣàn wa ni pé ọjọ́ Monday lé ìyàwó lọ Kansu kankan, ẹgbẹ́ òṣèlú PDP àlọ́ kò sí dábẹ́ lọ sí. Àwọn akọni NOGE fún láwọn fẹ́ wọlé, àwọn aṣòṣìṣẹ́ ìjọba olóṣèlú àwọn. Adé sọ gbogbo àwọn èèyàn wa pátá àtọmọ ẹgbẹ́ òṣèlú wa pé ká má lọ. Wọ́n láwọn nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀. Lọ́jọ́ kejì, àwọn náà ti àtẹ̀jáde kan tí gbogbo ayé rí pátá pé àwọn ò gbọdọ̀ gbúrò olóṣèlú kankan ní Kansu láti disturb activities àwọn òṣìṣẹ́ ìjọba. A gbọdọ̀ gbúrò olóṣèlú kankan ní Kansu, ó mìí pé àti A àti B wọn ò gbọdọ̀ lọ. Wọ́n gbàdá máa wò lé ní arígbé ní ọ̀pọ̀lọpọ̀ Kansu kọ̀ọ̀kan àwọn agbófinró gan ni wọ́n mú yẹ́sọ̀ ní tí ò ní tẹ̀lé o. Wọ́n ní wọ́n sọ pé tí wọ́n gbà wọlé rè. Kò ń ṣe tí wọ́n sọ ni wọ́n ṣe, ohun tí wọ́n sọ, ohun tí wọ́n ṣe ó ti contradict tí wọ́n sọ. Ṣùgbọ́n nítorí pé ìṣẹ́ kì í dédé sẹ́, a fẹ́ rọ ọ̀gá àgbà pátápátá àwọn ọlọ́pàá ní ìlú Nàìjíríà
Mr. Káyọ̀dé Ẹgbẹ́tókun IG pé kí wọ́n sọ kí ni position wọn gan nípa Ọ̀ṣun. Ṣé wọ́n fẹ́ kí Kansu wà kírípù bá náà ní kí wọ́n rí ìjọba ẹsẹ̀ kúkú ṣe àbí kí ni interest wọn gangan kí ó sọ. Náà bá tètè sọ because èèyàn ò lè sọ̀rọ̀ ìyàwó ìyálé kó tó máa sọ̀rọ̀ ìyàwó ẹ̀ọ̀kan lè máa fọwọ́. Ó ń ṣe bá ń complain ni o. A fẹ́ expose ti ń lọ. Bá a ṣe ti ń sọ Nàìjíríà láàmà tó sọ fún sí òkè òkun. Adéwọ́wọ́ fẹ́ ṣe ní pèwẹ́ internal issue ní issue. Ṣùgbọ́n ẹni tó bí ọ̀bá rọrùn ní ẹni wá wí. Ló parí ilé ìwé. Ó wáṣẹ́ kò ríṣẹ́. Ó kàn rú lọ́jọ́ kan sì lọ ra petrol sí sáré sáná sí. Ó ní gbogbo ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ lára kọ̀ǹtì lónìí. Ó ní gbogbo bí ẹ ṣe gbàjọba lára kọ̀ǹtì lónìí. Christ wà ní Egypt, ó wà ní Syria, ó wà ní Turkey. Kò síbi tí ò sí nítorí ẹnìkan ṣoṣo. Abẹ́rẹ́ rẹ ọ̀gá ọlọ́pàá kí wọ́n má gbèsè ní ẹnì kankan. Ohun tí ò bá wọ honorable jù lẹ́nu òun ni kí o sọ fún yes or no tí ò ní tẹ̀ ní ọ̀gá mọ́. Ẹ̀yin aláyé wọ́n ní tẹ̀ ní ọyẹ́ ló ti aspire láti last year October. Ẹ̀dẹ̀ tún ti gbé kéèsì lọ kóòtù fún tẹ̀ ní elongation kí bàbá wà mú òun. Ẹ dúró nílé báwọn apá kejì yìí náà sì dúró nílé. Ẹ jẹ́ àwọn òṣìṣẹ́ ìjọba ń bá ṣe wọn lọ. Tó yẹ kí ọ̀gá ọlọ́pàá àgbàpá wátá nílùú Nàìjíríà rẹ̀ kàn ṣe ni. Bẹ́ẹ̀ nígbà tí mo ti ṣe àsọ̀rọ̀ wọn fàyè tí wọ́n gbọ́ báyìí. Ìgbésẹ̀ àkọ́kọ́ nìyẹn. Ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì. Kò sí ní tí Ọlọ́run dá tí ò sí ní ìkápá Ọlọ́run. Tí ẹ bá dìbò lẹ́ẹ̀kan tí ò bá wọlé tàbí tó bá fi gbére ni ìyẹn ò sọ pé ayé ó parẹ́ ẹ̀. Bàbá Muhammad Buhari kọ́ ló ń foríjì wọn former president láìpẹ́ gbà kẹta ni wọ́n sẹ̀ tó dá rẹ̀ tó jáwé borí. Pàdé former governor wa Alhaji Oyetọla tí wọ́n wá fìdí rẹ̀ ní ẹ̀kan. Wọ́n á fẹ́ sún wá sọ̀dún di Ọ̀ṣun di battlefield. Ibi tí wọ́n ń pọba ibi ń pàdé rẹ̀. Ilé ẹjọ́ dájọ́ àpíkọ̀tù dájọ́ ní òsì tó kà wọ́n. Àìkọ̀ dájọ́ láwọn olùdó CTC ìwé tẹ́yìn ó wò pé báyìí lẹ́jọ́ ṣe lọ báyìí lẹ́jọ́ ṣe rí o. Àwọn tí ń recognize ní nínú òfin o kò sí tó kà wọ́n bẹ́ẹ̀ náà. Bóyá wọ́n gbàgbé pàǹtó lè lóore òfin lọ́sùn lọ́jọ́ iwájú. Ìyẹn lè lose election tó ní ó fìdí rẹ̀ ni ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ yé jẹ́ bad loser. Ìyẹn lè jẹ́ lọ́ọ̀yà fún ẹnìkan tó fẹ́ tó jẹ́ lọ ilé ẹjọ́ ó lè dán káwọn adájọ́ dá lẹ́bi. Ìgbé mi lọ kó tún jàre èèyàn gbọ́dọ̀ jẹ́ bad loser. Ẹ má jẹ́ kó sùn dàrú lójú ni torí ń tẹ́ bá ṣe léyìn ó sì dìtà lọ́la. Lẹ́nu bàtà adáyé náà àmọ́ àbá owó lọ́wọ́ ní tí wọ́n ṣe sílẹ̀ ní kálukú ló rántí. Lẹ́nu bàtà adáyé àmọ́ bàbá Ajásin. Lẹ́nu bàtà adáyé àmọ́ Abacha. Lẹ́nu bàtà adáyé àtúmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká pọ̀tàn rere o. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Kúlóńdé tí wọ́n bá bu ayé sí ní ìsìn. Kò sẹ́yìn tó lè sọ pé wọn ò lè mú un mọ́ tó ń bá ti ṣe nǹkan àṣegbé ni. Political banditry náà fi gbé president ìkàlẹ̀ ọjọ́ mẹ́ta ẹ̀rọ Amẹ́ríkà. Wọ́n ní ń yọ ìgbésí ayé àwọn àgbà aráàlú rẹ̀ lẹ́nu. Wọ́n sì gbé lọ yìí lọ́mọ jẹ́jọ́ báyìí fún yẹlò nígbà. Nǹkan kékeré lọ́rọ̀ kò náà lóyìn bá lòlù yẹn lọ́dún 12 táàmù 3 yóò padà kú mẹ́rin náà.
ẹ jẹ́ àtẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ jẹ́ kẹ́lẹ́ bí kálukú mọ́ra ẹ̀ lélẹ́bi wọ́n jẹ́ àfi pípa aráàlú mọ̀ àwọn aráàlú ò ṣàdúrà o inú ohun òdùn ò fẹ́ gbọ́ tó jẹ́ yẹ́sì nìkan bí inú òkè kankan wọ́n ń ṣẹ́gbẹ́ lẹ́yìn o ẹ bá rí tó láti sọ fún yín o ẹ wá bẹ́ẹ̀ ló sọ́ọ̀nì mi lọ́jọ́ iwájú kí ni kí ó máa sọ bẹ́ẹ̀ wọ́n àgbà ó ló sọ́ọ̀nì mi náà ẹ tẹ̀ jẹ́jẹ́ o ẹgbẹ́ òṣèlú PDP àwọn gbà láfíà láàyè ẹ gbà láfíà láàyè power is transient wọ́n máyé le tó báyìí mọ́ ẹ ti máyé le jù ìpínlẹ̀ Ọ̀ṣun ní dàrú.